Hello, 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 hello. Ó ga o, ẹ̀yin èèyàn wa ẹ kú òwúrọ̀, ẹ kú ọ̀sán, ẹ káalẹ́, a kú ìyálẹ̀ta, a kú gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ ṣé o, àánú Ọlọ́run, ààbò Ọlọ́run á wà pẹ̀lú wa o, in Jesus name. Amen. Bẹ́ẹ̀ ni o, ẹ jẹ́ kí a tún sọ gist birthday fún wa. Nǹkan bó ṣe ṣẹlẹ̀ lánàá. Kó tó di pé orí Ashley, orí ẹ̀ fẹ́ dàrú lánàá yẹn. Ó ti ẹ̀ dàrú because of ìwà tó ń hù kò jọ mọ́ ìwà èèyàn gidi. Owú jíjẹ, ó ti fẹ́ da orí ẹ̀ rú. Bẹ́ẹ̀ ni, wọ́n ní ó pẹ́ kí Naomi tó yọjú sí sí party yẹn lánàá, birthday kábíyèsí. Wọ́n ló pẹ́ o. Wọ́n nígbà yẹn gan party tí ń lọ ní onírẹ̀rẹ̀. Gbogbo tó wà yíká ó wọ̀ tó wò sí pé, kí ló dé tí Naomi ò tí dé? Even gan ọ̀rẹ́ òun tán jọ sọ̀rọ̀ níjẹta, ìyẹn lánàá, òun àwọn sọ̀rọ̀ níjẹta, tán fi jọ lọ sí ọ̀dọ̀ Naomi kóhun tó máa bọ̀ ní ààfin. Níjẹta pé ọ̀rẹ́ mi rántí pé ọ̀la ni birthday mi o, ìyẹn Governor Adeleke. Ó lóhùn rántí pé òun á wá. Ó ní kò, àwọn méjèèjì yẹn tó jẹ́ pé wọ́n jọ òun lójú, ó di pé wọ́n jẹ́ òun lógún tó yẹ kán wá pé wọn ò wá, pé òun ò tí ì rí wọn. Nígbà yẹn pé party ti lọ rẹ́rẹ́, àwọn Ashley ti kága sókè, ó ṣe ń lọ ló ń bọ̀ ọ́dọ̀ pé bí wọ́n ti ń bèèrè lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ bẹ́ẹ̀ bí mo ṣe sọ fún un. Níbo ni wọ́n ní wọ́n bèèrè lọ́wọ́ pa. Ṣùgbọ́n ní olórí Naomi ti wà ní ààfin. Ó ní olórí káwọn ò lè wá, ṣẹ́yìn rí wọn ni. Ẹ̀yin ṣe gbọ́ ẹ̀yin ṣàwọn pé ká fi wọ́n lẹ̀. Báwo náà ṣe fẹ́ wá àwọn lọ̀tẹ̀ pé òun àti kábíyèsí wọ́n ti gbọ́n mì sínú wọn. Ó tún ti lọ. Ṣé o mọ̀ pé bó ṣe máa ń lọ nìyẹn? Ó ti lọ. Pé kò lè wá. Ọ̀gbà mo sọ fún wa pé kò lè dúró. Ìyàwó kì í ṣe ìyàwó. Àwọn ni ìyàwó kì í ṣe olórí. A ní kò lè wá irọ́ náà pa. Wọ́n ní bọ́n ṣe ń sọ pẹ̀lú bọ́n ṣe ń sọ. Gẹ́gẹ́ bá ṣe sọ bí mo ṣe sọ fún wa. Wọ́n ní before you know it, ìṣe ni Governor Adeleke ló bá dé bíbà. Òun àti Naomi náà jọ dé sọ́wọ́ kan. Láàpọ̀ wọn méjèèjì náà jọ wọlé papọ̀. Wọ́n ní kí ẹ wá wo atmosphere yẹn. Wọ́n ní ó ya everybody lẹ́nu. Pé bí kábíyèsí, wọ́n ní bí kábíyèsí kò tiẹ̀ lè pa mọ́ra. Àti Naomi o, àti Adeleke wọ́n wọlé papọ̀ ni kí ẹ wá wo jubilation. Pé kábíyèsí kò lè mú mọ́ra. The way tí Naomi fi wọlé, ó lọ sọ́dọ̀ ọkọ ẹ̀. Ó ṣe lọ sọ́dọ̀ ọkọ ẹ̀, wọ́n àti ọkọ ẹ̀ wá hug ara wọn. Àṣé ibi tí Ashley tí ọpọlọ ẹ̀ fi scatter agbárí ta lánàá yẹn pé torí ó bá lójijì kò mọ̀ pé Naomi lè dé bẹ́ẹ̀. Bí wọ́n àti gbogbo àwọn èèyàn tó tún tẹ̀lé pẹ̀lú Adeleke, wọ́n jọ lọ sórí altar. Àṣé ibi tí àṣírí Ashley ò fi bò mọ́ lánàá nìyẹn tó fi di pé orí ẹ̀ scatter. Mo kàn ṣe illustration kan tó mo ti sọ gbogbo eléyìí kan tó ṣẹlẹ̀ lánàá yìí. Lọ́ba ni bí party ṣe bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ nìyẹn. Tí bọ̀bọ́ yìí, ìyẹn governor, wọ́n ní governor wa, ó ṣe gudugudu méje, ó ṣe yàyà mẹ́fà. Pé irú láǹsì àyẹn tó ṣe party tí kábíyèsí kó fún ní mọ́tò 24 kìíní kan made ìyẹn mọ́tò. Pé bẹ̀tẹ̀ ti yíyà yìí, pé wọ́n announce nǹkan tó gbé wá. Pé bẹ̀tẹ̀ kábíyèsí sọ fún yín pé ọ̀rẹ́ òun, the way tó fi wá yìí, pé in fact, wọ́n máa láwọn dignities pọ̀ ńbẹ̀. A rí bàbá Ọbásanjọ́, governor yìí náà wà ńbẹ̀. Àwọn èèyàn gbogbo oríṣiríṣi governor Ọ̀ṣun state wà ńbẹ̀. Gbogbo wọn pátápátá everybody, wọ́n ní gbogbo wọn náà assemble.
wọ́n láti pé ṣe ló tún ṣe kíní 10 years coronation. Wọ́n ló tún ṣe pé ó kàn mú mọ̀ pé kò kàn fẹ́ pé ṣe kò fẹ́ ṣe ní ńlá rẹpẹtẹ pé kò fẹ́ ṣe ńlá rẹpẹtẹ pé ṣùgbọ́n ìwọ̀nba òun kàn mú mọ́ birthday òun kóun fi máàkì ẹ̀ papọ̀ pé kì í máa ṣe kékeré pé bí Naomi àti bàbá àti Adeleke pé wá wò wọ́n bọ́n ṣe ń jubilate wọ́n ní before you know it o Ashley ti fẹ́ faint. Wọ́n ní nípa mọ́tò tí bàbá yìí rà wá fún kábíyèsí ní last year. Wọ́n ní ó wá sọ fún pé mọ́tò tóun gbé wá fún ẹ pé òun ò fẹ́ pé Naomi nìkan ni kóun máa rí kó máa fi mọ́tò yìí máa gbé o. Tí Naomi bá dẹ̀ fẹ́ lo mọ́tò ó lè gbé fún un. Pé ṣòbò ní mọ́tò rẹpẹtẹ má gbé mọ́tò tóun fún ẹ yìí. Mi ò fẹ́ rí ìdí àwọn olórí nínú mọ́tò yẹn. Wọ́n lè wọ mọ́tò tó kù o. O lè gbé wọn nínú mọ́tò tó kù. Bí bẹ́ẹ̀ tí mọ́tò tòun pé nìkan ṣo péré lòun fẹ́ kó fi máa gbé ìyẹn Naomi. Wọ́n ní nǹkan tí Adeleke sọ fún mi. Wọ́n ní tó bá di time táwọn olórí bá sọ pé kábíyèsí mọ́tò yẹn àwọn fẹ́ gbé jáde kó jọ wọ́n fẹ́ lọ fi ṣe kinní kan pé kábíyèsí ní mọ́tò gọ́vnà Adeleke ẹ má fọwọ́ kan no go area special kinní fóun ni òun nìkan lòun ní má jẹ́ ń rẹ́sẹ̀ yín bẹ̀. Wọ́n ní tí Naomi bá pé bẹ̀sì kábíyèsí máa ń fún Naomi ní kọ́kọ́rọ́ yẹn mọ́tò yẹn kó fi máa gbé jáde pé kò sẹ́jọ́ nínú yẹn pé ṣùgbọ́n pé káwọn olórí tó kọ́kọ́ sọ pé àwọn fẹ́ gbé mọ́tò yẹn jáde pé láéláé pé kábíyèsí òun gbà torí gọ́vnà Adeleke ti kìlọ̀ fún kábíyèsí wọn ò gbọ́dọ̀ rí ẹsẹ̀ àwọn olórí inú mọ́tò tó wọ́n fún kì í máa ṣe kékeré. Ṣé rí Naomi bó ṣe wà yẹn ẹni tọ́lọ́run ti dá látọ̀run wá ni pẹ̀lú bí Ashley ṣe wọ́n sọ pé ó sáré gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ó fẹ́ yà pé kí ló dé ibà wá jẹ́ ilé ijó ni àbí ibà jẹ́ ilé tí wọ́n show love ìwọ nìkan ló wà ń bí ni tó fi dì mọ́ kábíyèsí pẹ́pẹ́pẹ́ tó jẹ́ pé ojú ò tiẹ̀ tiẹ̀ wọ́n ní kò mọ ojú tó fi lọ síbẹ̀ yẹn ìyẹn lè máa fi mọ̀ pé ìyẹn la fi sọ pé owú jíjẹ yẹn kó ti fẹ́ yà wèrè. So ẹ̀yin èèyàn mi tí Ashley bó ṣe wà yẹn tó bá sọ wípé ìjọ tó bá ti gba Naomi kó gbà gẹ́gẹ́ bí orogún ẹ̀ kó gbà gẹ́gẹ́ bí ìyálé ẹ̀ torí ojú jìnnà sí mú. Wọ́n ní 5th wife ni ìyàwó 5 ló jẹ́ ní ààfin ẹ̀. Ṣé yé wa báyìí wọ́n ní ìyàwó 5 wọ́n máa ka number 1 number 2 pé 5 ló jẹ́ nú àwọn olórí láàfin. Ìyẹn ọmọ tó ń ṣe gàlè tó sọ pé kò sẹ́ni tó tó òun gan tiẹ̀ try even gan Mariam tó jẹ́ pé òun ni tó pè rẹ̀ ní first wife fún kábíyèsí gàlè ẹ̀ tún ju ti first wife lọ. Ṣé yé wa ìbá pé respect tí ìyẹn ń fún ni pé òun jẹ́ ọmọ prince òun jẹ́ princess òun tún wá jẹ́ ọmọ ìlú yẹn ẹlẹ́ẹ̀kejì ó tún wá jẹ́ arúgbá torí ẹ̀ ló ṣe ń gun gbogbo wọn gàlẹ́gàlẹ́ ló tún ń gun kábíyèsí gàlẹ́gàlẹ́ ṣùgbọ́n Mariam bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ọwọ́ ẹ̀ tún gbó ju ti Ashley lọ kó jẹ́ pé wọ́n jọ dọ́gba ni ìyẹn kàn ń lọ sílẹ̀ ó kàn ń wéèsì gbogbo owó tó ń sọ pé ó ní láyé ẹ̀ tó fi kékeré ọjọ́ ayé ẹ̀ pa ó ń wéèsì sáwọn babaláwo àwọn babaláwo dẹ̀ ráyè wọ́n dẹ̀ farabalẹ̀ wọ́n gbàǹgbàkúgbà. Ṣé yé wa báyìí so wọ́n dẹ̀ mọ̀ pé nígbà tí Mariam wà ní hospital tó sọ pé ó wà ní coma Mariam ò tí mọ̀ pé wọ́n ti wá tú àṣírí Ashley ní ààfin so mo rò pé ìyẹn bó ṣe wà sí ìtàn in fact ẹ gbọ́ wìnrìnwìnrìn ẹ rọ̀rọ̀ gbọ́ ní nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn
ní ààfin yẹn. Many things iná yìí dé mọ́lẹ̀, ó yìí máa rúùtù jáde. Bó ṣe ń rúùtù ẹ̀ jáde, máa give yín, máa dá padà fún, máa fún yín ní gbogbo details. Lẹ́yìn náà máa mọ̀ pé yes, Ìjìpá kì í ṣàwọ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n bá ní olórí Tóbi. Ṣé Tóbi ta ló Ebony ni, Ebony. Wọ́n lè ní Ebony pé kábíyèsí fún ní some weeks láti páàkì kúrò ní ààfin yẹn. Kò sí tó kù pé 1 month mọ́. Wọ́n ní kó páàkì. Bó ṣe ń gé níkà ló ń bọ̀ òrùka. Bó ṣe ń gé ní nǹkan tó ló tún ṣe lánàá yẹn. Ó tún commit another. Tó fi ní kó bá wọn gbé, kábíyèsí ní kó bá wọn gbé lọ sí outside gate, kó lọ tì mọ́ outside gate. Kí ni kábíyèsí fẹ́ máa fi irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn máa ṣe láàfin? Ó máa fa àwọn èèyàn játijàti kó máa dì wọ́n mọ́ra. Ẹ̀yin èèyàn, mo ní kí n sáré gbé details yẹn wá fún yín. Màá tún mú ìtókù wá fún yín pé nǹkan ń bẹ o. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.